Ọ̀kámọ́ ẹ̀ máa wọlé. Honourable Kunle Texaco. Yeye yín kárí. Màá gbé microphone lé bàbá wa Sultan ti Òwu lọ́wọ́ kí wọ́n lè bá wa darí. Gígé àkàrà òyìnbó àbí àkàrà òwú. Cutting of the 90th birthday cake of our dad, Elha Chief Abdulganiu Adisa Adegboyega FCA. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Aṣíwájú wa, aṣíwájú gbogbo Òwu Muslims, gbogbo Ẹ̀gbá Muslims, àwọn náà dẹ̀ ní ọ̀tún of Òwu Muslims. A chartered accountant by profession, a former director of Texaco oil company in Nigeria, a great family man, a philanthropist of first order, a great gentleman. We are happy and proud to come here today to celebrate 98th birthday ceremony in your life. And it is worth celebrating. We call this cake in purely Islamic way. And one of the things that inú àdúrà tí Ọlọ́run sábà gbà jù ní nǹkan tó bá fi bẹ̀rẹ̀ pẹ̀lú Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. So àti ń bá ti pè látòkè tẹ́ ń bá fọwọ́ sí kí n tó pè délẹ̀ ẹ wá kédélẹ̀ kí ni Ọlọ́run nípa Bismillah yàbá. Bismillahirrahmanirrahim sura wàjálà Bismillahirrahmanirrahim. Yóò gbọ́. Sira wàjára Bismillahirrahmani. Sira wàjára Bismillahirrahmani. Fasayakunu alayhi ma yasununa bina. Sira wàjára Bismillahirrahmani. Sira wàjára Bismillahirrahmani. Alhamdulillah. Takbir. Allahu Akbar. Bàbá ẹ má ti ìjókòó gbogbo ẹ̀yin ọmọ bàbá ẹ wá bá wọn ya fọ́tò nídìí àkàrà ọjọ́ bí wọn yìí. Ẹ̀yin ìyàwó bàbá ẹ má ti ìjókòó ẹ̀yin ìyá wa. Ẹ má ìjókòó gbogbo àwọn ọmọ bàbá pátápátá. Gbogbo yín ẹ má bọ̀ kẹ́ wá bá bàbá ya fọ́tò lẹ́ẹ̀kan. Efele gbogbo Ìjẹ̀bú. Efele gbogbo Ìjẹ̀bú up road. Ní tí wọ́n mi pè mí yà mí lẹ́nu. Ngbà yà mí bá ń pè mí ní bọ̀dá gbọ̀nyin. Àbí kí mọ́mí sọ pé bọ́ọ̀yì yìí. Ẹ̀gàn ní ẹ̀ yóò ti mọ̀ pé àwọn èso tó dáa ló jáde lára bàbá. Àtọkùnrin àtobìnrin èso tó dáa ní gbogbo wọn yá. Ẹ jọ̀ọ́ àwa tá a fẹ́ ṣe 90 láyé lálàáfíà ẹja juwọ́ sọ́lọ́run báyìí àwa tá a fẹ́ ṣe 90 láyé lálàáfíà ẹja juwọ́ dáadáa sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé wàá ṣe 90 sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ òsì sọ pé wàá ṣe 90 nawọ́ sí èèyàn mẹ́ta sọ pé wàá ju 90 lọ sọ fún èèyàn mẹ́ta pé ò ní ṣe nínú àárẹ̀
ò dẹ̀ ní fojú sunkún ọmọ. Sọ pé o ò ní wà disappointed. Sọ pé o ò ní sunkún alẹ́. Àní wàá ju 90. Àní wàá ju 90. Àlàó Ṣèfíù eré yá o. Bá ní kọrin ọjọ́ ìbí fún bàbá. Eré ọ̀hún ti yá Ṣèfíù. Muhammadu lẹ́ni tá Ọlọ́run rán. Aláàánú fún gbogbo wa gbáyé. Gbogbo ìgbà tójúmọ́ ọba ti mọ́. A ò máa yìnyín ní Muhammad. Muhammadu lẹ́ni tá Ọlọ́run rán. Aláàánú fún gbogbo àgbáyé. Gbogbo ìgbà tójúmọ́ ọba ti mọ́. A ò máa yìnyín ní Muhammad. Ẹ bá ń káwọn bàmí káàbọ̀ ságbó wa o. Àtàwọn màmí. Gbọ̀gbọ̀ràn. Thank you. Ẹ ṣe. Ó ní ìlú lẹ́yìn mi o, omele. Ó ní ìlú lẹ́yìn mi o, omele. Bàmí ọlọ́jọ́ ibi ẹ máa yọ o, Ajíganiyu Adégbóyèga. Ọlọ́jọ́ ibi ẹ máa jó o, Ajíganiyu Adégbóyèga. Ọ̀kámọ́ ẹ̀ máa wọlé ọba bàtà yìí ọ̀kámọ́. Aṣíwájú àdínní mi gbà mí. Ẹ jẹ́ ká fírun dúdú ṣiṣẹ́ ó láyé tí àwa kan lè ní sinmi bí a bá dàrú àìdúró. Ìjòwè ẹni bá ṣiṣẹ́ jàre òṣì ìjọ́rí ti ṣe ń gbọ́. Àyájọ́ ọjọ́ ìbí ẹni. Àyájọ́ ọjọ́ ìbí ẹni. Ó yẹ ká kó fayọ̀ pẹ̀lú dùnú o. Láyájọ́ ọjọ́ ìbí ẹni. Ẹ má jẹ́ kó lè lálejò. Abuduga ni Yumi Adisade. Adégbóyèga Aṣíwájú Adínní. Bàbá ọlọ́jọ́ bí ló ń jó yẹn. Ẹgbọ́n mi kú kálẹ̀ wálé ó sáúbánà. Fásilà sóyò mi ò máa rọra. Ṣé sáúbánà mi ò wálé.
kájí sáwọn bá náà máa fọyà o ìlú yìí ló wà ṣakọ ẹ̀gbámọ̀ ọlíṣà bí agbóògbò akálá ọmọ wọn ní ṣeun àti rọ́bà lọ́la ṣeun. àwọn former SSG wọ́n ti débí àti bàbá ojú ko aláṣẹ Providence èèyàn tí ìbíkúnlé àmọ́sùn mọ́ kí ẹ ṣe. kúnlé tẹ́sà kò ní dúpẹ́ lọ́wọ́ yín àkàmọ́ fàtàyè ọba bàbá ọba ó náwó dádì lọ́wọ́lọ́wọ́. ẹ̀yin ọmọ olówó òdùrú ìlú Ọbásanjọ́ mi Àrẹ̀mú Adé. Owó òdùrú ajíkà ní ìhù ọmọdé Gbóyèga baba Afusatu baba Mọ́ríà baba Aishatu baba Alawade mi iṣẹ́ ìfihù tó ń kọrin òun náà ló bí Kúnlé èmi ò mọ̀ pé ṣe ìfihù ló ń jẹ́ orúkọ súná ẹ̀ ọ̀kan làwọn mi Àjàní o. gbogbo yín ẹ ṣe gan ikọ̀ Kúnlé. àkàmọ́ ìwọ náà àdàgbà ó ìwọ náà àdàgbà ó bá gbàjẹ́ ó ìwọ náà àdàgbà ó pàgbàlẹ̀ ó. àkàmọ́ ìwọ náà àdàgbà ìwọ náà àdàgbà ó bá bàjẹ́ ó ìwọ náà àdàgbà ó pàgbàlẹ̀ ó. lẹ́ni tí mò ń sọ àkàmọ́ wò. Lábísí bèbí o mo ti bèrè yín o lọ́wọ́ Àṣàbí nígbà tí mo débí ìyàwó Sàràdà mi ò wálé. àwọn ìyàwó mi méjèèjì ọlọ́run onílé yín kò ní fọkọ yín láyín lójú torí pé wọ́n ń kọ́kọ́ wọ́n ń kọ̀yàwó kò sí lọ́rọ̀ yín mọ́. ikú ni mò ń sọ nípa ẹ̀yẹn kò ní ìyá yín o Àṣàbí o pẹ̀lú Lábísí ilé o. Sọ́tànà Fowú Ẹ̀mọ́lá Yusufu bàbá wa Ẹ̀mọ́lá Yusufu bàbá wa. àwọn ọmọ olóhùn wọn gbà ju mọ́ tipẹ́tipẹ́. àwọn ọmọ owó òdúrú Ṣìfẹ́mọ́lá Kàsímù ẹ̀wò ìgbà tí wọ́n ti náwó. electronic director bàbá wa. ọmọ olóhùn òdúrú ìgbà kékeré wọn tí wọ́n wà bá ṣe wá yìí Sunny Adé Ebenezer Obey kò fi wọ́n ṣeré. kábíyèsí ẹ̀ bàmí sọ́ọ̀tà mi sọ́ọ̀tà mi. kábíyèsí adé ànábì mú wọn mọ sọ́ọ̀tà mi.
Shakhtar. Ibo lẹ́rìí bàbá mi o. Mi ò fẹ́ kó lè jù. Àyàdé Gbéga. Dúró oríkẹ̀ ayaba. Òyìnbó lé wa. Dúró oríkẹ̀ ayaba. Ayatadi sáde mi. Dúró oríkẹ̀ ayaba. Ayalaji Ganiyu. Ayatẹ́sà kò bàbá elépo. Aya bàbá 90. Aya bàbá 90. Madam Dúró oríkẹ̀ ayaba. Alájà Dúró oríkẹ̀ dúró rówó dúró rọ́lá. Dúró oríkẹ̀. Aya alákòóso owó òdúró. Yeye alákòóso lówó òdúró. Yeye alákòóso yeye alákòóso yeye alákòóso Dúró oríkẹ̀ jó fún mi yeye o. Bámi alákòóso ọkọ̀ Dúró oríkẹ̀ ọkọ̀ Amusa ọkọ̀ Mọ́ríyá ọkọ̀ Síkírá ọkọ̀ Mọ́yìbàtù ọkọ̀ Rísíká bàbá Amusa bàbá Mọ́ríyá bàbá Adéọlá Adéyẹrí bàbá Jímọ̀ Ìṣọ̀lá owó bàbá Alẹ́kan bàbá Kúnlé ọ̀rẹ́ mi Àjàní o bàmí ọmọ olówó òdòrú bàmí olówó òdòrú o. ṣe bẹ́ẹ̀ rí káfíńlá bọ́lá ńlẹ̀. Ayataja ni Aisha tún ń kọ́ ìgbórè àṣà mi aya lọrin Aisha tún mi ọmọge wù mí mi lọ́bọ̀rẹ́ ọmọge Aisha tún mi èèyàn Bọ́lá lé mi Táyọ̀ mi. Bọ́láńlé náwó owó wájà Mariam ọmọ alákòóso ọmọ alákòóso ọmọ dáàdì alákòóso lọ́sọ̀ọ́jọ́ ìbí ẹ bá mi lò lò tó dùn fún. Hey. Ọlọ́jọ́ ìbí o ẹ̀mí tó ṣe 90 yóò ṣe 100 bàbá Kúnlé máa rántí ọjọ́ ìbí rẹ̀. Àwọn àgbàlagbà ló ń jó nígbà táwọn oníkẹ́fẹ́ làfáfẹ́ jó ẹ̀là lójó sí àwọn yẹn mọ̀ ọ́n gbé ẹ̀là lójó sí wọ́n mọ̀ ọ́n bọ́ọ̀dì ìgbé ẹ̀là lójó sí. Èní lọ́jọ́ ọjọ́ ìbí rẹ̀. nígbà tí màmá pọ̀ ṣẹ̀ṣẹ̀ tóró táwọn náà sì ń sọ̀rọ̀ màmá wà òpin ọmọ Ṣọlá Tadé. ọjọ́ ìbí rẹ̀ máa rántí ọjọ́ ìbí rẹ̀. Bámi àlùjọ ṣe pamọ́ra àfikún jíjọ ọpẹ́. Sábàánà wálé wálé. Èèyàn Tàyìndé Wàsíù wálé wálé. Ẹ̀gbọ́n mọ́ lè ṣàbí
agbóngbó akálà ṣe lálàáfíà ló wà wálé 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 sáà bá nà mí. gbogbo àwọn ọmọdé gbóyè ga wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ wọ́n ń ṣọjọ́bí fún bàbá wọn. torí pé bàbá tọ́ wọn láti kékeré ó rán wọn níwèé ó fún wọn níṣẹ́ ó ṣe dáadáa sí wọn nígbà tó bí wọn. àwọn kan ń gbàdúrà wípé ìbáṣepọ̀ òkú láyé o àbábà wọn ọmọdé ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì. kẹ́sìrọ́ mò ń sọ̀rọ̀ nùkúra ní fún ẹ àlàó ọlọ́wọ́n bá ń sọ wípé òun ni ọlọ́wọ́n bá ń wo pé méjì ẹyẹ ọkàn sọ́lọ́ òun ó mú tírà lóríṣiríṣi ọmọ kẹ́sìrọ́ ó fi ráwọn ànábì ẹ̀ wálé ayé ànábì ọlọ́run wọlé lọ́gọ́rùn-ún mẹ́rin tírà kankan ló fún wọn nǹkan kan ṣo ló ń kọ sínú tírà yẹn ó ní èmi yẹn lọ́hùn èmi ò bá yàn ṣòrogún ó lémi ò fọtọ́rìtì mi fẹ́ ní nǹkan ẹ ṣe dáadáa láyé wọ́n láwọn máa láìka mi kọ́ máa kìlọ̀ fún yín kọ́ máa sọ fún yín ohun tó dáa àtọ́hun tí ò dáa tó o bá ń ṣiṣẹ́ fọmọṣẹ́ lówó tówó bá pa yín pọ̀ pín ìfẹ́ ní nǹkan má gbèrò fọmọlákejì wípé kò relẹ̀ má tako yàn bàbá arábíà má jòyè alátakò láyé ó ní èmi ọlọ́wọ́n bá níjọ́ bá padà wà á fẹ́ mi ọlọ́wọ́n bá mi ò ní dáríjì yín ayé ò ṣe padà sí lọ pé alùpùpù ò ṣe bínú lọ ọ̀nà òdẹ pé mẹ́ta èwo là ó ṣe ọlọ́wọ́n bá nínú gbogbo tírà ẹ̀ tó dá sílé ayé ó wá fi mẹ́rin sílẹ̀ bàbá rábíà ó ikọ̀ ó dáta òré tàbí ìsọ̀ èjì làwọn ó fi ṣẹ̀bùrà fúdà òrà ó bá lókùrí àánú kó ṣe. dọ́lé ìbáṣepọ̀ òkú láyé o bàbá mú wọn àyíṣà tún bàbá ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì. nínú Kùránì ọlọ́run ọba ó ní ká máa pọ́n bàbá wa lé ó ní tó bá ń bẹ láyé ká máa tọ́jú ẹ̀ gidi ẹ má jẹ́ kó dọ́jọ́ tí bàbá yín bá kú kẹlọ kẹ wá ṣẹ̀ṣẹ̀ máa pelére rẹpẹtẹ kẹ máa pèrò rẹpẹtẹ kẹ máa pa màálù rẹpẹtẹ kẹ máa dágbádá ẹ̀rọ ti pé ìgbàdàn bẹ láyé ká ṣojúṣe fún wọn mo bẹ́ẹ̀ dúpẹ́ Amusa ṣojúṣe fún bàbá ẹ̀ mo bẹ́ẹ̀ dúpẹ́ Amusa ṣojúṣe fún bàbá ẹ̀ o Mọ́ríyàmọ ṣojúṣe fún bàbá ẹ̀ Aishatu ṣojúṣe fún bàbá ẹ̀ o Ọmọládé ṣojúṣe fún bàbá ẹ̀ Ṣẹ̀fíù ṣojúṣe fún bàbá ẹ̀ Àjàní Kúnlé Tẹ́sàkó Jímọ̀ṣọ́lá ṣojúṣe fún bàbá ẹ̀ Yọ̀lá Adéyẹrí ṣojúṣe fún bàbá ẹ̀ òdìgbà tó kù kákú tán ẹgbẹ́ ṣẹ̀ṣẹ̀ máa gbé wo òkìrì ẹni ẹ̀yà àgùn Adégbéga ẹni ẹ̀yà àgùn Àdìsá Dèmí máa ṣe yìí là ṣe mọ́ àmì máa ṣe yìí là ṣe mọ́ Ọlọ́run máa ṣe yìí là ṣe mọ́ Ọlọ́run máa ṣe yìí là ṣe mọ́ káwá ṣe 95 years máa ṣe yìí là ṣe mọ́ máa ṣe yìí là ṣe mọ́. Ìṣọ̀lá mi ṣàrà bá o. Ogoluwa o Ṣìfnà Jímdì gbogbo yìí ni mo rí ẹ káàbọ̀ sójú àgbò aláwọ̀ MTN kú kalẹ̀ o
ṣẹ́gun ekú kalẹ̀ o ọmọdé lani pàdé aláwo ṣẹ́fì mi bàbá ṣẹ́fìyà gbogbo ewé koro ló ká gọ́mẹ̀ pátápátá ẹ má ṣe iye méjì ẹ gbé fún ó ti tó bẹ́ẹ̀ ìkan ẹ gbé fún ẹ má ṣe iye méjì ẹ gbé fún Síkírù ni ẹ dìbò fún ẹ gbọ́ ṣe Síkírù yẹn ni o. ewé koro ló ká gọ́mẹ̀ àmì títí o. àsìkò sẹ́mi ò ní gbowó kàmpéènì. ẹgbọ́n ṣe Síkírù yẹn ni. àdúgbò kúnlé tẹ́sàkó ni o ewé koro ló ká gọ́ọ̀mẹ̀. ẹ dúró náà ara mi kákó. Amsat Alhaji Ganiu okú ìdèlé fada ẹ. wọ́n láwọn fọwọ́ sí Síkírù ẹ̀sìnké orí ni ṣé Síkírù yẹn ni. ẹwẹ́ ni tí mo ń sọ Ganiu mi. àwọn ní gbogbo ewé koro local government lídà tẹ́sàkó lídà kúnlé mi bẹ́ẹ̀ sàkó kákó lídà wa re kákó lídà wa ni APC ti gbogbo wa ni kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sẹ́gbẹ́ mìíràn tí a lè ṣe àgbẹ̀dọ̀ nílé ẹ jẹ́ ká fọwọ́ pọ̀. ẹ̀gbọ́n dẹ́bùtì gọ́ọ̀nà gbogbo Èkó lé Síkírù ewé koro ló ká gọ́ọ̀mẹ̀ àmì títí o ẹlùlù sí ewé koro ló ká gọ́ọ̀mẹ̀ àmì títí o ṣé Síkírù yẹn ni àní ṣé Síkírù yẹn ni o ṣé Síkírù yẹn ni gbogbo lọ́ba ẹ tẹ̀lé wa lọ gbogbo lọ́ba ẹ tẹ̀lé wa lọ àkámọ́ ìlú kì í wà kó máa ṣe èlò lórí ìlú ò gbọ́dọ̀ wà kó máa ṣe èlò lórí onípápá ẹ̀yin lọ́ba ẹ tẹ̀lé wa lọ. gbogbo lọ́ba ẹ tẹ̀lé wa lọ 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 ìlú kì í wà kó máa ṣe èlò lórí olórí. ìlú kì í wà kó máa ṣe èlò lórí gbogbo lọ́ba ẹ tẹ̀lé wa lọ. àkàmọ́ bàtà yìí àkàmọ́ kábíyèsí ẹ o àkàmọ́ bàtà yìí àkàmọ́ èèyàn Dangote ṣáàdì fún mi jẹ nínú owó Dangote. ẹ jẹ́ ká lọ jókòó àkàmọ́ o ìjọ ti jó ìyá mẹ́ẹ̀dì o ìyá Ṣúkúrà ìyá Dayọ̀ àtọmọládé ẹ wá gbé síta ẹ̀yìn aṣọ́wó ẹjọ́ ẹ lọ jókòó ó ní fídíò yìí wọ́n ti tó 1 million wọ́n ti gbòjú àgbo rẹ̀. ọ̀rẹ́ mi ń bẹ nítòsí Kílíà ọmọ Kígbadé Rósì alága ń kọ́ efele níjẹ̀bú òde. Akíbùmí efele o
efele alága gbogbo road ìyẹ̀rú ọlọ́fà ń kọ́ ọmọ abíṣújó kan ìyẹ̀rú o ọmọ abíṣújó kan ìyẹ̀rú o yéé July ṣe bẹ́ẹ̀ mọ̀ kómi ní omi o ọkọ̀ mọ̀rúfàtù bẹ́ẹ̀lì ní Canada ẹ̀jẹ̀ ti jẹ́ kẹ́sì yàlàwádé mi gbogbo Canada omi o. díẹ̀díẹ̀ ìjódijó ìyá Ahmed ìyá Ṣukura ìyá Dayọ̀ àti Ọmọládé àwọn tó jóbìnrin nínú ọmọ bàbá ìjódijó gbogbo. àwọn ọmọ dádì pátápátá ìyá Ahmed mi ná o olórí ẹbí ìyá Ṣukura lílá ìyẹ̀rú ń dúpẹ́ o. ọmọ bàbá má jìnnà sílé ọ̀tá pọ̀ o. Mọ̀dà Ṣukura líláyì Kàbírù kù kálẹ̀ ọmọ Fat Games mo máa ń sọ̀rọ̀ yín nínú ilé ní ẹ̀yìn ọmọ Fat Games mo bá yín dúpẹ́ ẹ ò jẹ́ kórìsùn bàbá yín ó parun ọmọ Fat Games mo ń bọ̀ lọ́dọ̀ ẹ igwe ìyá Ṣukura ìyá Dayọ̀. Àtàwọn tó kù ìyá Ahmed Ọmọládé Lẹ́kan l'Amẹ́ríkà o Lẹ́kan nílùú London o àwọn ìyá Dayọ̀ àtọmọládé ìwéyà gbogbo ẹni tó bá wọn wá ẹgbẹ́ra nílẹ̀ ẹ̀kẹ́ wọn jó Dayọ̀ o. ẹ̀yin màmá ìjọyà. orí tá ẹ fi ṣèwé kò ní kúrò lọ́rùn yìí ẹ̀yin màmá ìjọyà. ẹ̀yin màmá ẹ wá jó. ọmọdé gbéga ọmọdé ṣàkánìyù. Ìyá Ṣukura ìyá Dayọ̀ àwọn ẹ̀gbọ́n kúnlé Adégbóyèga àwọn màmá mi nìyẹn ìyá Ṣukura Ọmọládé ńkọ́ Adédayọ̀ ń náwó Dayọ̀ ọmọ grandpa ó náwó mọ́ mi lọ́wọ́ ọmọdé Gbóyèga Dayọ̀ ọmọ náwó mọ́ mi lọ́wọ́. ẹ̀yin ọmọ bàbá náà ẹ̀yin ọmọ bàbá náà tì í. ẹ̀yin ọmọ bàbá náà tì í. ìyá mẹ́tì mi ọmọ bàbá náà tì í. àfọ́kù kalẹ̀ Àfọlábí àfọ́ pàdé aláwọ̀ ṣe fi wù mí kúnlékúnlé. Tọ́lábí àdùọ́
MTN ṣòro ń gbádùn mi wálé Àjàyí mi bí ọdún o bí ọdún mi Àjàyí ẹ̀jẹ̀ ti kándóso jẹ́jẹ́ sí rẹ́fẹ̀rẹ̀ òṣè rẹ́fẹ̀rẹ̀ òṣè Dayọ̀ o Dayọ̀ o Joshua ńkọ́ o bọ́lá ọ̀rẹ́ lẹ́kan tí bẹ́ẹ̀ rí ìdàpọ̀ abẹ́ rí ìdàpọ̀ dàpọ̀ o dàpọ̀. Ọlọ́ládé náà mi lówó lọ́wọ́ Mr Money mi lọ́ládé ìlú London ló wà Ọlọ́ládé Mr Money mi ò ilẹ̀ omi náwó Mr Money oúnjẹ oúnjẹ wà lára ogunlé. Ẹ wo Mr Money mi ẹ wo Mr Money lọ́ládé dàpọ̀ wo ná mi lówó ọmọ Bọ́lá náwó lọ́wọ́ Mr Money mi torí Mr Money ẹ̀ lálùjọ méje torí Mr Money ẹ̀ lálùjọ méje. ẹjọ́ ká má parọ́ ká má ṣèké ìgboro ṣẹ̀ṣẹ̀ máa dùn wàláì ìgboro ṣẹ̀ṣẹ̀ máa dùn ìgboro ṣẹ̀ṣẹ̀ máa dùn dẹnubọ ìgboro ṣẹ̀ṣẹ̀ máa dùn ìjọba dàpọ̀ ìjọba dàpọ̀ òun ló mú yẹrù jọba ìjọba dàpọ̀ MTN bẹ́ẹ̀ níbẹ̀ ìjọba dàpọ̀ ìjọba efele ìjọba àfapẹ́ ìjọba bọ́ọ̀nì rosì ìjọba ìsìnkú ewé koro àwọn tó mọ yìí wà ó ni wọ́n kó síjọba àwọn tó mọ yìí owó níná ni wọ́n kó síjọba kí tọba máa mi títí ẹni inú bá ń bí ẹni kò ní sùúrù ẹ jẹ́ ká jọ ṣe ìjọba dàpọ̀ bẹ́ẹ̀ ò bá ti dàpọ̀ ẹ lọ dànù. Àlàó Adéṣe fíhù ní Kúnlé Ọlọ́ládé bèbí. Lọ́mọdé yìí lọ́ládé ní ibi rífu èèyàn Táyọ̀ mi ọmọ arógun dádé arógun dádé mi Táyọ̀ mi ìdíjọ́ ṣe fi wá láwọ́ ẹ̀gbọ́n mi kú kalẹ̀ wálé sáúbànà mi wálé bẹ́ẹ̀rì ìbéèlò mi ẹ̀gbọ́n mọ́lì ṣàbí wálé o bẹ́ẹ̀rì ìbéèlò sáúsáú sáúbànà wálé. Wálé tálájà wọn ń pa kúrúkúrú mọ́. Tálájà wọn ń pa kúrúkúrú mọ́. Tálọ̀kọ̀ lọ́wọ́ wọn. Sáúbànà Ṣàkí wọ́n fẹ́ ṣe bí ọ̀rọ̀ o. Egungun wọn ṣe bí ẹ̀rọ ṣẹ̀ráyé. Àwọn ìṣọwọ́ ọlọ́run wá bíbí yé sólóore láyìíká ọjọ́ wọn ó jẹ́ sí sàdíyà. Bàbá Wálé
ẹ má jẹ́ ká tanra wa jẹ ikọ́ ṣẹ̀fíù ni mò ń jẹ́ iṣẹ́ orin ni mò ń ṣe owó ni mò ń wá ẹni bá gbófó fún mi ni mò ń kọrin fún. ọmọ Adékúnlé ẹ má dán bàbá wálé ẹ má jẹ orí ìjà wàwà sọ́tà ìyá sọ́tà ìyá parí. ó ṣe mo dúpẹ́ bàbá wálé ní ìbànú bàbá wálé. ó máa rí jẹ́ bàbá wálé. Yétúndé bèbí mi sí. Yétúndé bèbí mi sùwìtì. ẹ lùlù fún ìyàwó mi kójó. lárẹ́pọ̀. ẹ bá mi lùlù fún ìyàwó mi ẹ lùlù fún ìyàwó mi ẹ lùlù fún ìyàwó mi ẹ lùlù fún ayétì ẹ lùlù fún ìyàwétì. ìyá màrin mi ọmọ kẹyẹ tó dé bèbí. bàbá wálé fún mi níṣẹ́jú kan jẹ́ kìkì ìyàwó mi ó yá ju ọmọ kẹyẹ Túndé. ọmọ Yétúndé. ayálé kan gbóyèga ọmọ Yétúndé. ìyá màrin ló ń jó. ọmọ Yétúndé. jọmọ kẹyẹ Túndé. ọmọ Yétúndé. ìyàwó lẹ́ẹ̀kan ìyàwó lẹ́kọ̀ọ́. ìyàwó lẹ́ẹ̀kan ìyàwó lẹ́kọ̀ọ́. àbúrò Àjàní kún lèmi tẹ́sà kò ìyàwó lẹ́ẹ̀kan ìyàwó lẹ́ẹ̀kan ń náwó ṣe wíwò kálukú lórí tiẹ̀ lára níbi tó bá sí ìròyìn oníṣẹ́gun ní láyé ní torí gbogbo apáta ní mọ́lá bámúbámú ẹni tílẹ̀ mọ́ bá ní bàrà òkìlẹ̀. wọ́n dáná lílé Yétúndé o kò pé méjì Yétúndé Yétúndé bèbí Yétúndé mi dá o. Yétúndé. Yétúndé bèbí Yétúndé mi dá. Yétúndé. Yétúndé bèbí ìyàwó lẹ́kàn o. Yétúndé. Yétúndé bèbí Yétúndé mi dá. Yétúndé. ó yá jó ọmọge Yétúndé. ọmọge Yétúndé. ọmọge Yétúndé. bàbá wálé máa wọlé mọ́ra bá gbogbo ewé koro ló ká àgọ́mẹ̀ pátápátá àwọn bàbá wálé ẹ má nà bàbá wálé ẹ má ṣe rí ìjà bàbá wálé ẹni bá nà bàbá wálé àríjà bàbá wálé. ẹni bá nà bàbá wálé àríjà bàbá wálé. ẹ má nà bàbá wálé ẹ má lọ rí ìjà bàbá wálé. oníjẹ má nà bàbá wálé àríjà bàbá wálé. ẹni bá nà bàbá wálé àríjà bàbá wálé. ẹni bá nà bàbá wálé àríjà bàbá wálé. ẹni bá nà bàbá wálé. àríjà bàbá wálé. yé ilé kan bá sọ pé kò sówó irọ́ ló ń pa. àbúrò mi ni ọmọ mi ni ọmọ tí gẹ́gẹ́ sí àlàwálé o ẹbí Kúnlé tẹ́sà kò ẹbí mi ni Kúnlé ṣẹ̀mí lẹ́nìí ṣùgbọ́n mi ò ní sọ fún Kúnlé o Kúnlé o ṣẹ̀mí o n ó gba ẹ̀san kí n tó lọ. tó bá ṣẹ̀mí lẹ́nìí kò sí ohun tó fi ṣẹ̀mí ohun tó fi ṣẹ̀mí lẹ́kàn ni wọ́n fẹ́ jọ ẹ̀sùn torí bí tẹ́sà kò bá ṣe ẹ̀fẹ́jọ́ sùn lẹ́kàn bí lẹ́kàn bá ṣe ẹ̀fẹ́jọ́ sùn Kúnlé ẹ̀gbọ́n tàbúrò tán ọmọ ìyára wọn sálóko èwo lè wo sálóko èwo lè wo ọmọ bàbá 90 ẹ rí gbọ́jọ́ dádì gan bọ́mọ bá jọ bàbá dànsá kí ni ẹ ṣe o. bọ́mọ bá jọ bàbá dànsá kí ni ẹ ṣe. lẹ́kàn òòjọ́ Gàníyù gan ayélé lẹ́kàn òòjọ́ Gàníyù gan ọmọ Àdìsá Gàníyù olúwa ò ní jẹ́ orẹ́jọ́ bọ́mọ bá jọ bàbá dànsá kí ni ẹ ṣe. Amẹ́ríkà ló wà. ẹ̀jẹ̀ Dékúnlé Kàdóso ìyá Ṣúkúrátù ẹ ṣeun wo àwọn ọmọdé ìkọ́lọ́ ń bá ẹ tọ́ wọn àti bíbí inú ẹ ìwọ ni ìyá wọn ẹ̀yin lẹ tọ́ wọn láti kékeré o
tán fi dàgbà ọlọ́run kó fọ̀run ká síkírá síkírá tù ìyálé ilé wa kò ní bàjẹ́ fún ẹ láéláé ṣùkúrà lílá ìyẹ̀rú ṣọpẹ́ òjé jésì bàbókò tẹ́límù kágòkú kalẹ̀ mo tún kú kalẹ̀ mo tún kájọ́sẹ́kù kalẹ̀ kúlẹ̀ òṣùpá kínọ́jà lẹ́yìn ìràwọ̀ kájí o. ẹni ẹlẹ́ni kó má pàṣẹ ránṣẹ́. kájí ògbó òṣùpá ó ṣe mọ̀ọ́gbó kájí o. ní òṣùpá ó ṣe mọ̀ọ́gbó. ìràwọ̀ ẹ̀ kájí haúsá o. kò ní rálẹ̀ lójijì o. tábìkì kú kalẹ̀ tmk. rántí kú kalẹ̀ rántí. ọmọ onílùú dé èmi rántí rántí. èèyàn túndétúndé èmi rántí. sọkùkú kalẹ̀ Isiaka. Jímọ̀ ní kú kalẹ̀ Ọ̀túnba fìwà jóye gbogbo irun wọn. aláṣẹ kíkan start. kíkan start. mélòó lẹ kó wá sínú mọ́tò kíkan start. àmúṣẹ́yà ìyófà kìkì kíkan start. ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti wọ́ bọ́dì ló máa ń ṣiṣẹ́. tó bá jọ bí irọ́ ọ̀rẹ́ mi gbà kan kíkan start. kíkan start. kíkan start. ọ̀rẹ́ mi ń bẹ nítòsí ṣó lè bọ̀. pàdé mi ń bẹ nítòsí o. kílẹ̀ta kó múra. olúwo gbogbo lápẹ̀lẹ́kẹ̀ ń ná mi ló. aṣàpèyọlá. ọba ọdẹkùnlé adébárí. ọ̀rọ̀ míyàn. olú gbogbo lápẹ̀lẹ́kẹ̀. olúgbogbo lágbéléke oníbàjá lórí ọba ọdẹkùnlé adébárí ọ̀ràn mi ọ̀nà bá wọn ilé ìfẹ́ ló ládé ṣó lè bọ̀ ṣó 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 lè bọ̀ olùlágbéléke oṣù anikúpọ̀ máa wọlé ṣọlá ifá ń bẹ ní ìjòkó desperado bàtà mi dá bàtà mi dá ṣùgbọ́n ń tọ́ mi jẹ ní ṣọ́gbọ́n mi ṣọ́gbọ́n mi ṣọ́gbọ́n mi aṣíwájú oníṣùwẹ̀ ẹ̀ ṣe aṣíwájú. Sàmọ́fìnàgò ẹyẹ ń gbọ́ ẹ̀jẹ̀ làwọn ṣẹ́fù ẹyẹ tí oníṣàṣùwò ẹyẹ ń jẹ ẹyẹ ń mu akórìíra òògùn yó ẹ máa wà búrò mi mọ́fì. òkè dáhà mi bíbù àbíbù la àbíbù la yòó ó yá ẹlùlù fún àbíbù kó gbé bọ́dì. òkòdù òkòdù gbọ́dọ̀ dàpọ̀. mo kí mọ́fì lọ́wọ́lọ́wọ́ ó ṣe mọ́fì tó ná mi ló mọ́fì náà kò. èèyàn ní tánìyàn ọ̀rẹ́ mi ò kúnlékúnlé ọmọ bàbá àbàdàn. mọ́fì ẹyẹ ń kọ́ ọmọdé yẹmọ Sunday ọlọ́dọ́bà àtàyè ìṣàmà gbogbo náà kò ń kọ́. bó bá rẹ̀ yẹ kó bá mi kí fámú ìdè gbogbo abẹ́ẹ̀kì àránú pátápátá kó má gbàgbé aláàjì aláwọ̀dé Sàlíù ọmọ dáadáa ń kọ́ olówó ẹyọ kílẹ̀ àárín ní gbogbo wọn. mọ́fì àánú ọlọ́wọ́n bá kó má bá ẹ o èèyàn tèmi àlàó mi mọ́fì gọrin.
ẹyẹ kì í fọ́kò forí sọ́kì o ẹyẹ lọ́la ẹyẹ lọ́la ìgbésí ayé ẹ má fò lọ Sunday Olúmúyìwá ọmọ Adéyẹmọ ẹyẹ ẹgbà Kọ́lálé ẹ má fò lọ Sunday Olúmúyìwá ọmọ Adéyẹmọ ẹyẹ. ẹyẹ kì í fọ́kò forí sọ́kì o ẹyẹ lọ́la ẹyẹ lọ́la. má fi ẹyẹ kì í fọ́kò forí sọ́kì o ẹyẹ lọ́la ẹyẹ lọ́la. ẹyẹ kì í fọ́kò forí sọ́kì o ẹyẹ lọ́la ẹyẹ lọ́la. lédè sí káyé ẹ má fò lọ Sunday Olúmúyìwá ọmọ Adéyẹmọ ẹyẹ ọ̀gá Murphy Olúmúyìwá ọmọ Adéyẹmọ ẹyẹ. èèyàn Arnold ọ̀fnà kò èèyàn Arnold ọ̀fnà Anọdọ nako. èèyàn Arnold ọ̀fnà kò. Anọdọ nako. bí bá ti rí wọ̀tá tí mo ti rí àná tí mo rí Murphy mo ti mowó relé mo ti mowó relé. ọmọ bàbá oníkẹ̀kẹ́ òkú náà wọ̀tàlùkù mọ́nù ẹ̀jẹ̀ mi ni yé pálípálí lówó mi tí bá ti rí wọ́tá o omi o omi o omi o Wọ́tá. ẹ̀jẹ̀ mi iná mi ló mọ́ fi oṣé mo dúpẹ́ ọmọ anọ́dọ̀ náà kò lè ṣe ẹ̀jẹ̀ kẹ́tẹ́kọ́ mo ní nǹkan ojó wọ́tá o omi lùkù mọ́nù ó fi fún mi ọmọ ní nǹkan fẹ́ jó kúnlé gangan. Àyìndé ọba. omi o omi o omi na wọta lukú mọ́nù omi omi na wọta lukú mọ́nù omi na wọta lukú mọ́nù omi bàbá mọ omi na wọta ọkọ ọrùn bá ní Canada o àbúrò lẹ́kàn tó ń jẹ́ lókòóso bàbá àràfà lukú mọ́nù omi ẹ̀jẹ̀ tàlàwọ̀ dégún léṣe fi hù lukuluku èèyàn Murphy àwa ní tania ó ná mi lówó èèyàn ẹyẹ ṣó gbàgbé anọdọ ọ̀nà Anọdọ nako. anọdọ ọ̀nà Anọdọ nako. ọ̀gá Murphy náà Anọdọ nako. ọ̀gá Murphy náà Anọdọ nako. àwọn wọ̀dà foundation ń bẹ níbí àwọn wọ̀dà foundation ń bẹ níbí wọ̀dà foundation ẹ̀ wo wọn. àwọn wọ̀tá foundation ẹ̀ wo wọn. champion gbogbo yẹn ṣé mo dúpẹ́ champion. ó ṣe kẹ́tù wo mi àlùwalá. ajé àti ń gbọ́ ajé o ó náwó káàdóṣù ẹ ṣé mo dúpẹ́ jẹ́ kíkún lẹ́jọ́ ẹ lọ́jọ́ kó kí tẹ́sà kó wájú Murphy yóò ṣeun ẹ jẹ́ kíkún lẹ́jọ́ ẹ lọ́jọ́ kó. ẹ lọ fi kalẹ̀ sí ẹ ṣe gan ẹ lọ fi kalẹ̀ sí.